ẹ kú dédé àsìkò ní gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òde ẹ jẹ́ kí a gbàdúrà bàbá ayérayé nínú àwọn ọ̀run aṣẹ́ ńlọ́ba fún àánú àti ojú rere tí a rí gbà ó a tún ti rí ọjọ́ àbámẹ́ta mìíràn nínú oṣù kẹta o àdúpẹ́ fún gbogbo àbárere yín fún ayé wa tí ẹ̀yin Olúwa jẹ́ kó wá sí ìmúṣẹ àti àbárere tí àwa gangan ní fún ara wa tí ẹ̀yin Olúwa ń ràn wá lọ́wọ́ láti jẹ́ kí gbogbo wọn kó wá sí ìmúṣẹ ògo ìyìn àti ọlá ní forúkọ yín ọ̀rọ̀ tẹ́ gbọ́ lẹ́yìn kó ṣe ayé àti ọkàn wa ní rere kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́ nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Olúwa wa àmín àmín ní orúkọ Jésù ìwé ọ̀run ṣíṣí tí a tẹ ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ èní ọjọ́ àbámẹ́ta ọjọ́ kẹsàn-án oṣù kẹta àkòrí tí a ó gbéyẹ̀wò sọ wípé ìfaragba iná àwọn àkọ́sórí wà nínú ìwé Exodus orí ìkẹta ẹsẹ̀ ìkarùn-ún Exodus orí ìkẹta ẹsẹ̀ ìkarùn-ún ó sì wípé má ṣe súnmọ́ ẹ̀yìn o bọ́ sálúbàtà ẹsẹ̀ rẹ kúrò ní ẹsẹ̀ rẹ nítorí ibi tí ìwọ gbé dúró sí ni ilẹ̀ mímọ́ ni nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Exodus orí ìkẹta ẹsẹ̀ ìkíní dé ìkarùn-ún Exodus orí ìkẹta ẹsẹ̀ ìkíní dé ìkarùn-ún Mósè sì ń sọ agbo ẹran Jethro bàbá aya rẹ̀ àlùfáà Mídíánì ó sì dá agbo ẹran náà lọ sí apá ẹ̀yìn ijù ó sì dé Hórébù òkè Ọlọ́run áńgẹ́lì Olúwa sì farahàn nínú ọ̀wọ́ iná láti àárín ìgbẹ́ òun sì ń wò ó kíyèsí iná ń jó ìgbẹ́ náà kò sì run Mósè sì wí pé ǹjẹ́ èmi yóò yí padà sí apá kan èmi yóò sì wo ìran ńlá yìí o èé ṣe tí ìgbẹ́ yìí kò run nígbà tí Olúwa rí pé ó yí padà sí apá kan láti wò ó Ọlọ́run kọ sí i láti inú àárín ìgbẹ́ náà wá ó sì wí pé Mósè òun sì dáhùn pé èmi nìyí ó sì wí pé má ṣe súnmọ́ ẹ̀yìn yìí o bọ́ sálúbàtà rẹ kúrò ní ẹsẹ̀ rẹ nítorí ibi tí ìwọ gbé dúró ní ilẹ̀ mímọ́ ni wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́n tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ àbámẹ́ta nínú ìwé àwọn ọba kìíní orí ìkọkàndínlógún ẹsẹ̀ ìkọkàndínlógún bí Èlíṣà ṣe ń kọjá lẹ́gbẹ̀ẹ́ Èlíṣà ó fi agbádá rẹ̀ lé láti ọjọ́ náà lọ ayé Èlíṣà kò wà bákan náà mọ́ o ohunkóhun tí ẹ̀mí mímọ́ bá kàn iná ti kàn nìyẹn o nígbà tí iná bá sì kan nǹkan yóò yí padà láéláé nínú ìwé Exodus orí ìkẹta ẹsẹ̀ kìíní dé ìkarùn-ún ó sọ fún wa pé iná Ọlọ́run kan ẹ̀yìn ijù náà lẹ́yìn ìgbà náà láti ìgbà náà lọ Ọlọ́run pè é ní ibi mímọ́ nígbà tí Mósè dé ibẹ̀ Ọlọ́run ní kí ó bọ́ sálúbàtà ẹsẹ̀ rẹ̀ nítorí ilẹ̀ tí ó fi ọwọ́ kàn ní ó ti di mímọ́ ìwé Exodus orí ìkẹrin ẹsẹ̀ ìkíní dé ẹsẹ̀ ogún ó sọ fún wa bí ilẹ̀ náà ṣe jẹ́ mímọ́ tó nítorí ohun gbogbo tí ó kan ilẹ̀ tún yí padà títí láé débi pẹ̀lú ẹsẹ̀ rẹ̀ nínú bíbélì sọ pé Mósè sì mú aya rẹ̀ àti àwọn ọmọkùnrin rẹ̀ òun sì gbé wọn gun kẹ́tẹ́kẹ́tẹ́ kan ó sì padà sí ilẹ̀ Íjíbítì Mósè sì mú ọ̀pá Ọlọ́run ní ọwọ́ rẹ̀ lẹ́yìn ìbápàdé pẹ̀lú iná Ọlọ́run Mósè lọ sí Íjíbítì o láàárín ohun gbogbo tí ó mú ọ̀pá Ọlọ́run ọ̀pá olùṣọ́ àgùntàn kan tí wá di ọ̀pá Ọlọ́run nítorí ó kan ilẹ̀ mímọ́ ní àwọn ọdún díẹ̀ sẹ́yìn arábìnrin kan ṣàìsàn gidigidi débi pé àwọn dókítà ní kí ó máa lọ sí ilé wọ́n sì ní kí àwọn ọmọ rẹ̀ máa gbé lọ sí ilé kí ó lè kú ní àsìkò tí àwọn ọmọ rẹ̀ wà pẹ̀lú rẹ̀ obìnrin náà sọ fún àwọn ọmọ rẹ̀ pé ẹ má gbé mi lọ sí ilé o ẹ gbé mi lọ sí olú ìyá ìjọ ìràpadà ti Ọlọ́run wọ́n sọ fún pé màmá ṣùgbọ́n kò sí ìsìn kankan lénìí pásítọ̀ kò sì sí níbẹ̀ ó ní mi ò sọ pé mo fẹ́ rí pásítọ̀ kọ́ ni mo fẹ́ lọ rí níbẹ̀ ó ní ẹ sáà máa gbé mi lọ wọ́n gbé dé ìjọ o ṣùgbọ́n nígbà tí ara rẹ̀ kò lè rìn fúnra rẹ̀ nítorí náà ó ní kí wọ́n ran òun lọ́wọ́ láti débi ọ̀kan nínú àwọn òpó tí ó gbé ilé ìjọ dúró ní kété tí ó débi òpó tí ó sì fi ọwọ́ kàn án ara rẹ̀ sì yá pátápátá ó sì fi ẹsẹ̀ ara rẹ̀ rìn padà sí ìdí ọkọ̀ fúnra lára rẹ̀ ó ní ìrírí ìfaragba iná Ọlọ́run nípa ìgbàgbọ́ rẹ̀ a sì mú un lára dá agbára ńlá wà nínú ohunkóhun tí ó bá ti kan ilé mímọ́ Ọlọ́run
má kàn lọ sí ilé àwọn ìsìn lásán. Mọ̀ dájú pé ibi iná ni ò ń lọ. Nígbà tí o bá lọ sí ibi ìjọ ìbílẹ̀ rẹ, lọ pẹ̀lú àfojúsùn. Ìwọ yóò sì ní ìrírí àwọn iṣẹ́ ìyanu ńlá nínú ayé rẹ. Kókó àdúrà: Bàbá, ní ọjọ́ mìíràn tí mo bá ti wà níwájú rẹ, jọ̀wọ́ má jẹ́ kí n padà lọ sílé bí mo ti wá o, ní orúkọ Jésù. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi o. Nígbà tí a máa pàdé ní ọ̀la, ìpàdé wa bí oyin, ó dàbọ̀.